Amen. The Lord is good all the time. Ẹ jẹ́ á gbàdúrà. Agbé yín ga, Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ gbà yín wa. À ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa máa bá wa lọ. Iye wa kó ṣí o, kájọ́lù ṣe ọ̀rọ̀ yín. Jésù Olúwa wa, àmín. Èmi ni tiyín tòótọ́ wòlíì àti ajíhìnrere Olúmídé Kúmúyì. Tàwa láti ìjọ Take Back Your Glory Miracle Ministry ní Adépọ̀jù Street off Oríọlá ní Kétu ní ìlú Èkó wa ń bí. Àkórí ìwàásù wa tí à ń bá bọ̀ òun ni mo pè ní ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn apá kẹta. Ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn apá kẹta. Ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn apá kẹta. A ti sọ̀rọ̀ àwọn àpẹẹrẹ téèyàn máa fi mọ̀ kó wà nínú ẹgbẹ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run tó ń gbàdúrà kó áyà mínísí fún àwọn ìránṣẹ́ Ọlọ́run míì wọn mọ̀ pọ́n wà nínú ẹgbẹ́ torí pé wọn ò ní òye ìtumọ̀ ohun ẹ̀mí tá a pè ní bóyá bí ìran àbí àlá, ẹlòmíì ò tiẹ̀ kà sí. So tí èdè ń fa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ló wà nínú ẹgbẹ́. Kì í ṣe pé bóyá àjẹ́ ni, ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn kan tàbí òmíràn tí ó mọ̀, àwọn ẹgbẹ́ tó ti wà látìgbà kékeré, ṣùgbọ́n tí ó mọ̀, tí ó dẹ̀ gbàdúrà, ó dẹ̀ ń yọ iṣẹ́ ìránṣẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn lẹ́nu tí wọ́n ò dẹ̀ mọ̀. Tí ó jẹ́ pé ọ̀pọ̀ ń ṣe gbogbo wòlíì ló ní àgbékalẹ̀, kì í ṣe gbogbo wọn ló ní àgbékalẹ̀. So kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lè súnmọ́ ìyàwó, ẹlòmíì ò bá ìyàwó ẹ̀ sùn, ẹlòmíì ò jẹ oúnjẹ ìyàwó ẹ̀ mọ́, ẹlòmíì ò bá ìyàwó ẹ̀ gbàdúrà mọ́, ẹlòmíì ò fẹ́ bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ àṣírí mọ́ torí pé inú ẹgbẹ́ tíyàwó ẹ̀ wà, tíyàwó ẹ̀ ò dẹ̀ mọ̀, tíyàwó ò dẹ̀ ní ọkàn láti ṣe kà fún. Àwọn ẹgbẹ́ yẹn ló àtàkì iṣẹ́ ìránṣẹ́ yẹn tàbí bísínẹ́sì ẹni yẹn. Ó ń ṣẹlẹ̀ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ gbà là ń gba kánsẹ́lì yẹn ká tó yẹ pé àníkọ́ pé ìyàwó wa àjẹ́ àgbàdúrà fún wọn láwọn àdúrà tó máa gbà. Díẹ̀ à ń fi ètò yẹn ran ìdílé lọ́wọ́, a fi ń ran ayé àwọn ènìyàn lọ́wọ́, pàápàá àwọn ọmọ Ọlọ́run. Kó kí ọ̀pọ̀lọpọ̀ ìbí torí bí àwọn èèyàn ṣe ń ṣègbéyàwó tó náà bẹ́ẹ̀ ni ìgbéyàwó ṣe ń fọ́ sí nítorí ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn. Apá kẹta là ń gbọ́ nínú rẹ̀. Àwọn àpẹẹrẹ míì tó máa fi mọ̀ pé ó wà nínú wọn ni pé tó bá ń dá sọ̀rọ̀, tó bá ti ń dá sọ̀rọ̀, tó yẹ pé wàá kọ́ máa dá sọ̀rọ̀, wàá máa dá sọ̀rọ̀, bóyá ó dá wà ní àbó ń lọ, wàá máa dá sọ̀rọ̀ rárá wọn, wàá máa jẹnu. Ó wà nínú ẹgbẹ́ ni, o nílò kó rí wa kájọ gbàdúrà. Ìmíràn tó máa rí ni pé ó máa ń fẹ́ràn láti máa dá wà tàbí kó máa dá jókòó nílé. Ó ń fẹ́ bá anybody sọ̀rọ̀, kó máa wà lonely, kó máa dá jókòó, kó máa dá wà, ó láìkí ẹ̀. Ẹgbẹ́ àwọn èèyàn sọ pé àmì tí ẹ mọ̀ pé èèyàn wà nínú ilé. So ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó wà nínú ẹgbẹ́ ni. Ìyẹn yàtọ̀ sí quiet time, ìyẹn yàtọ̀ sí alone with God. So kàn láì kó ṣáà máa dá wà níbi tó bá dákẹ́ rọ́rọ́, ìwọ nìkan, láìṣe pé òun gbàdúrà, láìṣe pé òun meditate, láìṣe pé òun kàwé, kò kàn dá jókòó síbẹ̀, wàá ronú títí tí wàá mí kọlẹ̀. Ẹ̀mí yẹn kò dẹ̀ dá, ó máa ń mú ikú wá, ó máa ń mú ẹ̀mí ikú òjijì wá, ó máa ń mú èrò ikú wá. Ìmíràn téèyàn tún máa rí àwọn àkíyèsí tó fi máa mọ̀ pé ó wà nínú ẹgbẹ́, òun ni kó máa dédé rẹ́rìn tàbí kó máa dédé sunkún. Ẹ̀kọ́ dédé rẹ́rìn kàkàkàkàkàkà tàbí kó dẹ̀ máa sunkún. Kí ló ṣe ẹ́? O ò lè sọ reason tó fi ń sunkún, o ò lè sọ reason tó fi ń rẹ́rìn. Ó wà nínú ẹgbẹ́ ni. Wọn ò ní jó gbádùn ìgbéyàwó, wọn ò ní jó gbádùn iṣẹ́ ìránṣẹ́, wọn ò ní jó gbádùn ọkọ, wọn ò ní jó gbádùn ọmọ ẹ̀, wọn ò ní jó gbádùn olóore, wọn ò ní jó gbádùn ẹ̀bùn ẹ̀, wọn ò ní jó gbádùn ìrìn àjò ògo tàbí ìrìn àjò ìgbàgbọ́ torí pé ó wà nínú ẹgbẹ́ yẹn. Ìmíràn tó tún máa rí ni pé ó máa bá ẹranko sọ̀rọ̀ tàbí ṣeré lójú àlá. Òun bá ẹranko sọ̀rọ̀ lójú àlá, wà á tẹ́ranko, ẹjọ́ wọn exchange ọ̀rọ̀ lójú àlá, bá ẹranko ṣeré lójú àlá, ó wà nínú ẹgbẹ́ ni. Lára àwọn ẹ̀mí ẹgbẹ́ rẹ̀ nìyẹn. Ó nílò kó gbàdúrà dáadáa. Ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn ni, àwọn àpẹẹrẹ burúkú ni tí ò yẹ kó bá wọn rìnrìn àjò láyé. Ìmíràn tó tún máa rí, ó máa ń rí àpá lára rẹ̀ lójú àlá. Ó máa ń rí àpá, ó jí bá orí àpá bí nǹkan falà sí ọ lára, bí ẹ̀pọ́n náà ẹ̀ ń gbálẹ̀, bí pé nǹkan kan há ọ lé èékánná lójú ni lára nítan lẹ́núwẹ̀. Bẹ́ẹ̀ ni, àpẹẹrẹ ni o. O nílò kó gbàdúrà. Àpẹẹrẹ ìdè ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Torí àdúrà tó wà ní ọ̀rọ̀ àṣírí tí mò ń sọ fún ẹ yìí kì í ṣe ohun tá a kàn lè máa gbàdúrà lórí platform yìí ká kàn máa gbàdúrà. Ohun tó máa rí wa ni. Wàá gbìyànjú kó rí wa tàbí kó pe nọ́mbà ká júwe ibi tá a wà fún ọ.
wòlíì Ọlọ́run tòótọ́ là wa, ọmọ májẹ̀mú ni wá láti inú oyún, ohun tọ́lọ́run rán mi kí n wá ṣe láyé nìyẹn, lọ sínú ayé lórúkọ mi, lọ tú àwọn ènìyàn mi sílẹ̀. So wá kó jẹ́ a jọ gbàdúrà, wá kí n fún ọ láwọn àdúrà tó máa gbà. Àwọn ìwé àdúrà ti wà fún àwọn nǹkan báyìí, wà á bọ́ pátápátápátá. Ẹlòmíràn náà ń lọ fún deliverance 4 times, go for deliverance for 4 times, for 21 times. Kí ló dé? Máa bọ̀, ẹ̀kan ní bí ẹ̀mélòó ní Dáfídì ju ògbólógbò Gòláyátì tó fi wọ̀, ẹ̀kan ṣoṣo ní gbà wáyé tí ẹni yẹn ṣe dànù nìyẹn, ó bọ́ pátápátá tí ẹni yẹn. Wàá rí pé wàá lè rìn jìnnà wọnú ògo, kì í ṣe pé wàá máa rìn ní bèbè ògo. Àwọn èèyàn kan máa sọ ọmọ ológo, ọmọ ológo, ọmọ ológo, ó mọ iye ọjọ́ orí rẹ̀. Gbogbo àwọn ẹ̀mí tí ò ju ọmọ bí àwọn èdè ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Omele ó bọ́, omútàn ó bọ́, omútibí ó bọ́, òṣìṣẹ́ èkó lọ, gbogbo nǹkan ló ń ṣe. Akíkanjú èèyàn ló dẹ̀ ń ṣọ̀lẹ, ṣùgbọ́n síbẹ̀ ò lè ṣó pé nǹkan báyìí ni mo ti jèrè. Di ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Níwọ̀n tó ti mú Jésù, wọn ò lè rí wọn mú mọ́. Jésù mọ̀ fara ẹ̀ lẹ̀. Nínú ìwé Luke 22 from 52 to 53, ó ní wákàtí ní ilé àti agbára òkùnkùn. Àwọn ìdí ẹlẹ́gbẹ́ òkùnkùn ló wá capture Jésù níbi tó ti ń gbàdúrà. Di ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Mo gbàdúrà fún wọn pé lórúkọ Jésù àmì wọn parẹ́ lára rẹ̀. Wàhálà àánú gbà. Gbìyànjú kó pè wá lórí aago. Àdúrà ìdí ẹlẹ́gbẹ́ òkùnkùn kì í ṣe àdúrà tí a kò máa gbọ́ lórí platform pé lọ gbà fọ́jọ́ méjì, gbà fọ́rù ọjọ́ kan. Mi ò ní tàn ẹ́, rí wa, pè wá lórí aago kájọ gbàdúrà. Màá fún ọ láwọn àdúrà tó máa gbà, màá fún ọ láwọn sáàmù tó ní agbára, àwọn àṣàyàn sáàmù kan wà tó máa ń ṣiṣẹ́, tó máa mú kéèyàn bọ́ lọ́wọ́ ìdí ẹlẹ́gbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ ni, torí gbogbo nǹkan láyé ló ní àbáwáyé sáàmù tiẹ̀. Àwọn sáàmù tó yẹ pé káwọn ẹ̀mí òkùnkùn bá ti ń gbọ́, wàá fi ẹ́ sílẹ̀ ní májẹ̀mú, èdè wọn, ẹ̀jẹ̀ wọn, gbólóhùn wọn, ọ̀rọ̀ àjọsọ, àdéhùn wọn, ìwé máa jádànù lára rẹ̀. Ìwọ náà lè rí ayé rẹ̀ lò. Wàá dẹ̀ ráàánú gbà lórúkọ Jésù. You are blessed in Jesus' name. Bye for now. Máa retí apá kẹrin.